tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ o etí tẹ́ màá fi ń gbọ́wọ́ màá nídìí bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹdùà ẹ ò mà ní ló ń gbé sọnù bí òṣè bí ọmọ gbogbo ọmọ Yorùbá àṣírí ti tú ọwọ́ tẹ̀ o ọwọ́ ti tẹ̀ lára àwọn Fúlàní bẹ́ẹ̀ ni tó ń pera wọn ní Fúlàní ọ̀ǹtà àṣé mẹ́wàá ń bẹ lẹ́yìn ẹ̀ àṣé kìí ṣe Fúlàní ọ̀ǹtà nìkan ẹ̀yin èèyàn mi ó ní ohun tó rọ̀ mọ́ fáfàní ìwọ tó o bá mọ̀ Fúlàní ọ̀ǹtà / kidnapper ni wọn o orúkọ wọn nìyẹn nítorí wípé ọwọ́ ti tẹ̀ lára àwọn Fúlàní tó ń pera wọn Fúlàní ọ̀ǹtà tó dẹ̀ jẹ́ pé ajínigbé ni wọ́n tó dẹ̀ jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ láabi nínú igbó wèrè wọn yẹn ni tí wọ́n sọ pé wọ́n ń bọ̀ láti ìlú wọn yẹn oníṣẹ́ láabi tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ ti tẹ̀ kan tó dẹ̀ ti mú lọ sí custody ní Etsako ìyẹn ní ìpínlẹ̀ Edo Etsako ní ìpínlẹ̀ Edo ẹ wá gbọ́ àṣé àwọn Fúlàní tá à ń wò bíi pé bóyá wọ́n dẹ́ǹsì àṣé ọpọlọ burúkú ń bẹ lórí wọn ọpọlọ wèrè ń bẹ lórí wọn ẹ wá wo bí bọ́n ṣe mú àwọn èèyàn àwọn travelers àwọn arìnrìn-àjò níṣe ni ìgbà tí ọwọ́ tẹ wèrè Fúlàní dáadáa ó mà jẹ́wọ́ ó ní ẹ ṣe òun jẹ́jẹ́ o ó ló ní báwọn ṣe ń ṣiṣẹ́ ó ní báwọn ṣe ń operate ó ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ṣe ń operate ni òun máa ṣàlàyé ó sì ṣàlàyé débi pé ó ṣọ́ọ̀kì èmi náà eléri ibú làwọn Fúlàní yòó eléri ibú gidi gbáà ni wọ́n oníṣẹ́ rí ó ní àmọ̀ ìyẹn net táwọn máa ń dẹ sílẹ̀ ní títì táwọn máa ń dẹ sílẹ̀ tó jẹ́ wípé tí mọ́tò bá ti ń bọ̀ bóyá mọ́tò àwọn elérò bóyá ìtọ́ fẹ́ jí gbé wọ́n ní tí táyà bá ti lè kọ́ àwọn yẹn báyìí àwọn yẹn ò ní lè kò sí bí táyà yẹn ṣe lè sáré tó wọ́n ní kò ní lè lọ mọ́ wọ́n ní ọkọ̀ yẹn ò ní lè lọ máa kọ́ táyà yẹn débi pé onímọ́tò yẹn á gbà steering lọ́wọ́ ẹ̀ láti bẹ́ẹ̀ àwọn máa jáde ní o tó bá rẹ̀ ti lè jáde wọn á kọ́kọ́ pa dírìvà ìyẹn dírìvà tó bá wọn bẹ̀ wọn á pa tó bá dẹ̀ jẹ́ pé adúrú èrò ni wọ́n ẹ wò bó ṣe ń ṣiṣẹ́ láabi wọn ṣùgbọ́n ṣe é mọ̀ pé àwọn náà ò lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ àwọn wèrè àwọn Fúlàní wọn ò lè gbọ́n tó ẹni tó ń ṣe àwọn this is Nigeria for you àwọn wèrè kan wà tó jẹ́ wípé wọ́n ya wèrè nínú ká wa mọ́tò tó bá jẹ́ pé Fast and Furious wọ́n ṣe Nàìjíríà ni ó jẹ́ káwọn kan gbà wọ́ọ̀dù ẹ wá wo bọ́wọ́ ṣe tẹ Fúlàní àti àwọn ẹmẹ̀wà ẹ̀ ó ní kò ṣe ní kò ṣàná làwọn ti máa ń ṣe táwọn dẹ̀ ti máa ń jẹ lọ ṣùgbọ́n ó wá ní pàtó ọjọ́ kan ìyẹn láìpẹ́ tó ṣe tọwọ́ fi tẹ̀ arákùnrin kan tó fẹ́ jí gbé ó dàbí pé kò sọ̀rọ̀ pé dàbí pé nìkan ìyẹn ti mọ̀ wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ní ọ̀nà yẹn ìyẹn ti mọ̀ ó ti gbọ́ fìrìfìrì wọn pé irú nǹkan bẹ́ẹ̀ ń lọ lórí ọ̀nà yẹn ẹ má jẹ́ tán yín tí ìyẹn ṣe mú eré nìyẹn tó máa sọ nẹ́ẹ̀tì wọn bó ṣe máa sọ sí báyìí tí táyà kọ́ nẹ́ẹ̀tì báyìí ìyẹn ò dúró ó sì ń tẹ eré yẹn ṣáárín pé òun rèézì ó ń tẹṣọ́ mọ́ ó ń rèézì ẹ̀ ó ń tẹṣọ́ mọ́ ibi tó ti rèézì ẹ̀ tó ti tẹṣọ́ mọ́ wàláì nẹ́ẹ̀tì bá já ibẹ̀ ni nẹ́ẹ̀tì ti já àwọn gan ò lérò nítorí wípé wọ́n ti expect pé báwọn ṣe é ṣe bẹ́ẹ̀ ló ṣe máa rí ṣùgbọ́n tọ̀ lọ́ba. ibẹ̀ ni Fúlàní ti jáde tí tó ń ba dúró sí àárín tí bàbá yẹn náà kọ̀ tí ò filẹ̀ kò fi Fúlàní lẹ̀ Fúlàní kọ̀ kò filẹ̀ wọ́n jọ dúra wọn títí tó fi dé Ànẹ̀bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni tó fi dé Ànẹ̀bẹ̀tẹ̀ ní ìpínlẹ̀ Edo bàbá yẹn rí i pé òun wà dé Ànẹ̀bẹ̀tẹ̀ pẹ̀lú Fúlàní tó ṣe ń díràgé ẹ̀ pẹ̀lú táyà pẹ̀lú nẹ́ẹ̀tì náà síbẹ̀síbẹ̀ ṣe bó jẹ́ kí wèrè Fúlàní ti padà orí tó bàjẹ́ kó ni ṣẹ́rí bó ṣe gbé bí wọ́n ṣe gbé wọn nìyẹn o bẹ́ẹ̀ ló ṣe wà títí tó fi wà dáàrin àwọn fìjìláńtẹ́ ibẹ̀ làwọn fìjìláńtẹ́ ti jáde ibẹ̀ làwọn fìjìláńtẹ́ yẹn ti jáde tí wọ́n ní pé àwọn ẹ mọ̀ pé fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà ìjà ti wà lẹ̀ tó ti wá gàgàrí pé Fúlàní kan ti wá ń gbọ́wọ́ kọ́wọ́ ẹ̀yìn èèyàn mi ẹ̀ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ náà wọ́n jáde tán
wọ́n jáde tán ti bọ̀bọ́ yìí ni o láti ràn án lọ́wọ́ láti gbà á lọ́wọ́ Fúlàní yìí bí wọ́n ṣe blọ́ọ̀kì wọn báyìí wọ́n rí i pé àwọn dóòlà ẹ̀mí ẹni yẹn láti bẹ̀ lọ bọ́ ọwọ́ ṣe tó Fúlàní nìyẹn o bọ́wọ́ ṣe tó Fúlàní nìyẹn ẹ̀yin èèyàn mi ṣe é rí i pé Ẹdó àti Fúlàní na verse by verse na episode by episode nítorí àwọn yẹn sọ pé àwọn ò ní gbà ẹ wo ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n táwọn ènìyàn sọ gbogbo ọmọ Yorùbá ṣe é tí ní o alata mi sọ fún yín pé ẹ jẹ́ ká dira nìyẹn tí ò bá ṣe pé àwọn fìgìláńtẹ́ wà ní ojúbodè ní ànẹ̀gẹ́tẹ̀ yẹn ẹ jọ ń tàn wí ìkọlà àmà wí o ara ń tàn sọ ni pé kẹ́ ẹ jẹ́ káwa náà ó dira nìyẹn kó má bàa gbèrú wa látẹ̀yìn ẹ̀yin náà rí tó bá jẹ́ pé kò sí fìgìláńtẹ́ ń bẹ̀ tí bọ̀bọ̀ yẹn ṣà ń díràgẹ̀ tó bá yá ó máa rẹ̀ ẹ́ ṣùgbọ́n nítorí pé ó rí òpù pé àwọn fìgìláńtẹ́ pọ̀ síbi ẹ̀ ó fi ṣan débẹ̀ torí pé ó mọ̀ pé òun máa rí help tí àwọn Ẹdó ò bá dira lórí ilẹ̀ wọn dáadáa ṣe mọ̀ pé ó ṣeéṣe kó tún ti pa bọ̀bọ̀ yẹn náà torí ẹ̀ láyé sọ pé ẹ jẹ́ á dira ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ á dáàbò bo ara wa ẹ má jẹ́ ká jókòó de ìjọba ń bọ̀ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ jókòó de ìjọba ń bọ̀ gbogbo ọmọ Yorùbá nílé oko lọ́nà lẹ́yìn odi ẹ wo ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kẹ́ wa ó ní àṣẹ rí gbogbo eléyìí tẹ́ ẹ ṣe yìí ó ní kò ṣe pé kò dáa ṣùgbọ́n ẹ má gbàgbé pé tó bá yá náà at the end náà wọ́n á padà fi Fúlàní yẹn náà lẹ̀ tó túmọ̀ sí pé tó bá padà bóyá ó ṣeéṣe bóyá station lọ gbé lọ tàbí pé bóyá ọ̀dọ̀ agbófinró kan lọ gbé lọ ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n á padà boycott wọ́n á fi sílẹ̀ ni o tó bá dẹ̀ yà á sì tún tẹ̀síwájú iṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ pé ṣe é rí something definitely is going to happen in Nigeria àbí is already happening is already happening torí Nàìjíríà sì pìtìpìtì ti dé bá Nàìjíríà bẹ́ẹ̀ ni pìtìpìtì ti dé bá Nàìjíríà bẹ́ẹ̀ nìkan jẹ́ pé wọ́n ní Ẹdó sì tún ráyè àti gba ọ̀rọ̀ wọ́n tún ráyè àti ṣe interview ẹni tó jẹ́ kẹ́ ẹ ti má dá sí hewu bẹ́ẹ̀ ni wọ́n ló yẹ kó ti má dá sí àjọ DSS ẹ tètè ṣe nǹkan sí o nítorí Fúlàní wọ́n ń ṣe nǹkan tó wọ́ọ̀sì gan lórílẹ̀‐èdè wa ẹ wo gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ káwa náà fèyí kọ́gbọ́n ẹ jẹ́ ká di gbogbo ẹnu bodè wa ẹ jẹ́ àdé dáadáa o nítorí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ará bí ilé ìṣe bẹ́ẹ̀ kó gbẹ̀yìn wọlé ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ fún wa ẹ jẹ́ yí àwọn èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá nation nìkan yàn náà àbáyọ la fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ rí bẹ́ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà gbogbo ẹni tó bá máa láwọn ní dé òun máa láwọn ní dé bá la fi ń kí yín pé God bless Yorùbá nation ó dàbọ̀.